but you guys are see. Money, but mo do me no mo wan speak again. Okay, but ya ka ni yen bi be yen. Ma fún ẹ lówó mọ́tò. You see you come like to me to fair. It to start. Love you so much. People that mo go iṣẹ́ igan. Nǹkan tí mo fi lọ ṣe the business mo lọ fi ṣe. Iṣẹ́ ìlú fún mi. Tí èmi bá fẹ́ kọ́ lè ṣe tí mo ní wọ́n threat mi nígbà yẹn. Mi ò lè ṣe mo lè máa bá yín jà lójú yín. But deep down, mo appreciate you. What I do is share. Don't say what you say. So I don't know. Say you know. I can perfect them when you play. I keep parts in the life. With the sit at this, we can't feel it. Mr. Baraka, Ashana, Mr. Baraka, Jaga, why Mr. Baraka? Jọba sọ̀hún kó tó di pé èmi àti bàbá kò làbò. Afárá àyàn. Ìgbà yẹn táwọn òní ló mọ̀ ṣáṣá sí. Táwọn òní máa kọ́lé lébìtẹ́ mẹ́ta. Àmì London street. Báraka tún wá jókòó dé mi. Báraka tún fún mi lówó. Má wọ ọdún yìí ò ní. A tún mọ̀ mọ́ àyìnbó ní kọ́dọ̀ tó mọ̀ ọ̀gbẹ́. Lọ́gbọ́wọ́ ní ìsìkọ́mà. Àwa tún máa jí ń bẹ̀. Àwa máa kó ìlókù fúrótì lọ. Because I was part of the project, I directed it, so and we've done our own best and are waiting for the people to see. That's the purpose of this premiere. That what is your opinion before we can put it out there that people will see it, like they can say, okay, maybe this film is, because it's not out yet. Well, if there's any opinion, if there's any observation, we can, there's nothing we can't correct. We can't correct anything that happens. But I believe that people will enjoy it. People will like it because, from the title First Marriage, we know what happened when we're talking about marriage, and a lot of relationships are broken just because of one or two things and that. So, and I will not give out the distinct or what is the movie. But when you watch it, you will know that you are watching a movie that you learn a lot of lessons and the moral lesson and all that. So I know people, they are going to enjoy it. But me personally, as a part of as a director of the project, so I want to see people reaction when they watch it, when they see the movie, what people want to say, if what we've done so far makes sense also. But I believe people will enjoy it. Okay, sir. So one more question before we go. If you had to describe the major actor in the movie, what is the one word you are going to use in describing it? They are crazy. Not only one. All the major actors in this movie, I think they are crazy. Why I use that word for them is that because during the casting we cast some actors. Well, this also person, whether the female or the male actors, this one fits for this role, this one fits for this role. And when they got on set and they now started interpreting their roles. So, now you just imagine that these people got it right. They enter into their character, and there's no way I will not use that word that they are crazy, because it is a very crazy something. Now, when they are talking about my actors on this project, they are crazy because they gave their best and they did the best what they could. So, and I believe people will enjoy. People will still see them in another dimension. So they are crazy. We have crazy actors. We have Macaroni. We have Kama. We have Tunde Perry. We have Aminatu Papapa. A lot of people in there that we know that these are the crazy people. So how did they related to the stories, so we are going to see it. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, mo dẹ̀ kí gbogbo ojú tó ń wò mí, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Orúkọ ti tèmi ò yí padà, ojoojúmọ́ ló lé kan sí. Èmi ni Alhaji Abdulhakeem Olúwọlé ọmọ Cole. Èmi ni Shadow, èmi ni Yanyan, èmi ni Sham, èmi ni Bababe. Èmi ni Baraka ọmọ ọba Ìpọ̀jú àbá. Mi ò ṣubú dídé bí pé máa dọ̀bálẹ̀. Ẹ ṣáà ti mọ̀. Ẹ máa jẹ yẹn lọ́nà. Ó ti yé yín. Ṣẹ́rí níbi tá wà ilé ni wá ṣe premiere ní First Marriage láti ọwọ́ Aminatu Raji Aminatu Papapa, that's Bukky Adekogbe Raji, tí a wá ṣe premiere fíìmù ẹ̀ lẹ́ni. Ojú ni kò ń ṣe àìmọ̀ fólókò, kò sẹ́ni tó máa ní òun Aminatu Papapa. Àfọmọ tó bá bí tó ṣẹ̀ṣẹ̀ ń rákòrò, ó ti yé yín. Kò dẹ̀ sí sinimá tó ṣe láyé yìí tó wọlé rí.
ọlọ́run kò sí àṣàdànù nínú gbogbo fíìmù ẹ̀ o. First Marriage fíìmù tẹ máa wò tún wò sinimá ni ẹ máa wò ẹ tún máa rí wọ́n ẹ̀dẹ̀ ẹ máa wò ẹ tún ní ẹ láti ní lórí fóònù ẹ láti ní lórí YouTube yín ó ti yé yín. First Marriage òun la wá ṣe premiere lẹ́nìí ẹ kú àfojúsọ́nà First Marriage lágbọ̀rọ̀ ọlọ́run owó tẹ fi ń ra dátà tẹ fi ń wò wá lágbọ̀rọ̀ ìlọ́pọ̀lọpọ̀ lọ́lọ́run bá màmá fi rọ́pò fún yín ibi tẹ ti ń mu àpòkọ ṣáṣáwòrá òkè ń gbẹ àpò yín ò ní gbẹ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò yí padà ẹ ṣáà ti mọ̀ ṣáàdò ẹ̀mí ọba ìlú kan èsì ẹni tó máa gbéná wojú ẹ̀ kú ọmọ máa kú ọmọ máa yè àmàkọ́ ọlọ́mọ kú ewu. When she does something, she puts everything in it. So I'm here to see the best of her, and I'm here to see people supporting her. Yeah, I'm expecting a lot. When I heard it, it was the title First Marriage. Definitely, Aminatu Papapa had thought about it before she named that movie First Marriage. And if you look at the name First Marriage, you know this movie encompasses everything about life, marital life or premarital life. That is exactly what I'm expecting. So that definitely, obviously, it means people are going to learn a lot, especially those who have built their marital life. So I think it's gonna be a great project. Okay, sir. Well, it's what Aminatu Papapa has done far, and for this, so what do you think we should be expecting? Best of the best. You all know if you have watched Aminatu Papapa movie or movies, Aminatu Papapa gives everything whenever she does something. Even on TikTok, if you watch, she gives everything to make it the best. Look at what do you call it, skits on the TikTok. You will see Aminatu Papapa doing that if she was acting a movie. That's how she does. She gives everything. She's hardworking. Whatever she does, she gives everything. Whatever you do and you give everything to you, obviously you're gonna have the best, and you're gonna have great results. And that's what I'm expecting in the First Marriage. All right, sir. So with the actors we are seeing in the backdrop right now, so what are you looking forward to see? Every one of them, look at the actor being born, everybody, it tells you this is a great project. It tells you not ordinary. In the movie industry, there are movies that they will just do as maybe, let's say, fire brigade approach to the movie. But this is a great. This is the movie that you go to cinema with your loved one and you won't regret watching it. Not about watching alone, but experience and what's gonna make you a greater person in life. It's what you're gonna get from this movie. All right, your wish for Aminatu Papapa for the show. Best of the best. That's what I wish. My name is Buki Adekogbe Raichi Fatima, aka Aminatu Papapa. Okay, Aminatu Papapa. So can you just tell me what we are here to do tonight? We are here to premiere my movie First Marriage, my coming back movie First Marriage. So we are here tonight to premiere the movie, and thanks to each and everyone that you are here tonight. I really appreciate you, and I will never take this for granted. I so much appreciate everybody. Thank you. This feels like a major comeback. Yes. Yeah. So how do you feel? Oh, I feel excited each and every time. I feel like crying. I feel like at times if I want to say something, I will feel like I feel emotional. There is a lot. There is a lot that I cannot tell anyone, but thank God. Thank God. Thank God. Thank God. Thank God. I really appreciate my husband, and there is a lot. Thank you, because if I want to say something, I'll just go emotion. There is a lot. That I want to say. There is a lot, but So considering it being a major comeback for you, so were there few challenges you encounter while on set? yes, there is a lot of challenges in this movie. There is a lot of challenges in this movie when we are shooting it, but thank God that we overcome it. A lot. I don't want to say anything. I just want to tell all my fans out there, thank you. I appreciate you. I appreciate each and every one.
Thank you. Without you, no one is Aminatu Papapa. Even I can't stand here without my fans. I really appreciate you. Thank you. Thank you. You have been there for me. Avoid challenges wa àdúrà mi ni pé gbogbo ayé tẹ́ wà nílé tẹ́ ń wò wá ẹ lọ tí fíìmù yìí bá ti jáde first marriage ẹ lọ bá wò. God bless you. First marriage ó jẹ́ ìpadàbọ̀ Aminatu Papapa tó ṣe gbòógì. Yes, first marriage yìí ìpadàbọ̀ Aminatu Papapa tá à ń sọ yìí torí pé movie yìí cinema standard ni pẹ̀lú gbogbo àwọn tó bá wo gbogbo àwọn cast tó wà ń bẹ̀ àtàwọn crews tó jọ àwọn crew tó yà so wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ẹ̀ gan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará lé ọmọ yín Aminatu Papapa o mo mọ̀ pé gbogbo àwọn movie ẹ kì í regret tẹ́ bá ti wò eléyìí we need your support please tó bá ti jáde ẹ jọ̀ọ́ ẹ bá wò. Only my music and the sterility is too much. Kéré nínú ayé mo ní sí àgọ́. Ìbá fọlọ́ lókè Elédùmarè tó sókè díẹ̀. Olùkápá ayé ọgbọ́n sọ ọmọ méje. Ìbá pàlú lámọ̀ àgbáyé. Wọ́n sátú lámìyá yìí. Bàbá ńlá lámọ̀júbà wòlíì gan mọ̀júbà. Oníṣègùn ayé mọ̀júbà kàdá òṣèré mọ̀júbà. Bàbá ní ṣe kọ́lá mi kú wàhálà ẹ̀ bàbá mi. Èèyàn àjà Saheed ni wọ́n ṣe ọmọ sádọ́ olúwa èèyàn bí òun ṣe wá. Gbogbo ìtọ́jú ti máa ń kó kalẹ̀. Àtà ìtì pápá mi náà. Aminatu ti jáde látẹ̀yìn o. Ìbìrèrè ṣá ló máa jẹ́. Ọlájẹ̀rọ̀ láàrin ìbejì. Èèyàn bíbí bíbí ẹjì rẹ̀ òyìnlá. Jẹ́ bàbá kú wàhálà ẹ̀káwó mi. Èèyàn kó sílẹ̀ aláàjì. Alájẹ kó sílẹ̀ hotels. Èèyàn bí òṣùpá. Èèyàn mi tọ́ ibú kúbà kúkà lẹ̀ o. Ìjà ti parí báyìí. Èèyàn tẹ̀lùkú kòtò wọ́n máa pè o. Èyí Òṣùpá mi Saheed o. Èyí Òṣùpá tó bá jẹ́ ọmọ rọra. Tọ́pà jẹ́ ọ̀gbọ́n kalẹ̀. Èyí bí Òṣùpá. Tó ta bá lọ sọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta bá bọ̀. Àṣẹ tá a bá fèrè ṣe lè gbìyànjú lọ́la. Tó ta bá lọ sọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta bá bọ̀. Àṣẹ tá a bá fèrè ṣe lè gbìyànjú lọ́la. Gbogbo ìtì pápá bá mi náà. Àtẹ̀jí lùkùmánù èrì náà mọ́. Àtẹ̀jí làlámú ìdí ilé ìkàwọ́ mi.
gbogbo theatre practitioners. Àtọ̀yìn bá kẹ́kẹ́ sẹ́kù kalẹ̀. Ọmọ Òṣùpá pápá mi nù ló ń ṣe bẹ̀rẹ̀ àwọn sinimá tuntun Aminatu ìyókè Òṣùpá. Èèyàn mi náà ń bọ̀dọ̀ ìbúbalẹ̀ o, Òṣùpá mi sáyé ni o. Ó ta bá lọ sọ́yọ̀, kò tó ta ń ṣe lọ́yọ̀, ó ta ń ṣe lọ́yọ̀, kò tó ń ta bá bọ̀. Àṣẹ ń ta bá bèrè ìṣẹ̀lẹ̀ bèrè gidi lọ́la. Ó ta bá lọ sọ́yọ̀, kò tó ta ń ṣe lọ́yọ̀, ó ta ń ṣe lọ́yọ̀, kò tó ń ta bá bọ̀. Àṣẹ ń ta bá bèrè ìṣẹ̀lẹ̀ bèrè gidi lọ́la. Àṣẹ tá a bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ bèrè gidi lọ́la. Amórin bí iṣẹ́ ní àkàkà orin tó le. Tàbá ti fẹ́ kọrin, a máa ń orin kọrin, ọpọlọ afẹ́gbẹ́. Àṣẹ tá a bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ bèrè gidi lọ́la. Tá a bá lọ sọ́yọ̀, kò tá a ṣe lọ́yọ̀, kò tá a ṣe lọ́yọ̀. Kòtò tá bá bọ̀, àṣẹ tá bá gbé kí ṣẹlẹ̀ bèrè gidi lọ́la. Only my music and dexterity is too much. Kéré nínú ayé mo ní sí àgọ́. Ìbàbá lọ lókè ẹlẹ́dùn máa rí ìgbẹ́ lókè díẹ̀. Olùkápá ẹ̀ ọ̀pọ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ méje. Ìbá pàlú lábọ̀ àgbáyé. Wàrà sátúndà mi yá yìí. Bàbá ńlá lábọ̀jú bá wọlé ìgbọ̀n ojú bá. Oníṣòwò ayébọ̀dú bá padà òṣèré ojú bá. Ìbílẹ̀ sálọ máa ń jẹ́. Ọlájẹ̀rọ̀ láàrin ìwéjì. Èèyàn bí jọbí méjì rẹ̀ òyìnbá. Jẹ́ bàbá kúkú alẹ́ ìnáwó mi. Èèyàn kó sí ilé aláàjì. Alájẹ kó sílé hotels. Èèyàn bí òjúmọ́. Èèyàn bí tọ́ ibú kúkú alẹ́ o. Ìjà ti parí báyìí. Èèyàn tẹ̀lé kó pẹ̀lú ọmọ pẹ̀lú. Èèyàn ṣe bá bẹ̀rẹ̀ sáyé bí o. Èèyàn ìgbàjọ́ bá jẹ́ ọmọ rárá.
jọ mú kálẹ̀ ìdílé ojúmọ́. Tó ta bá lọ sọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta bá bọ̀, àṣẹ ta bá bèbí ṣe lè lọ́la. Tó ta bá lọ sọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta ṣe lọ́yọ̀, tó ta bá bọ̀, àṣẹ ta bá bèbí ṣe lè gidi lọ́la. Side of the wonder, Mr. Marvelous, I'm on the globally, one of them. Thank you. Students. Side of the wonder, Mr. Marvel, I'm on the global, what over you. Side of the wonder, Mr. Marvel, I'm on the global, what over you. Cinema lado tuntun. Lọ́dọ̀ wa dẹ́kọ̀ pé pápá mi àbí náà. First marriage cinema lado tuntun. Lọ́dọ̀ wa dẹ́kọ̀ pé pápá mi àbí náà. First marriage cinema lado tuntun. Ẹ̀yin èèyàn tó bá jáde ẹ̀ tètè rà. First marriage cinema lado tuntun. Lórí YouTube tó bá jáde ẹ̀ tètè wò. First marriage cinema lado tuntun. Lórí gbogbo platforms tó bá jáde ẹ̀ tètè wò. First marriage cinema lado tuntun. Lórí gbogbo platforms tó bá jáde ẹ̀ tètè wò. First marriage cinema lado tuntun.
èèyàn pápá mi náà. Èèyàn tàbí lára lè lẹ́kọ̀ọ́. Èèyàn máa ṣe lẹ́kọ̀ọ́. Èèyàn tún bá sáyé ní bàbá mi. Láti ní òkú gbàgbà. Èèyàn tápẹ́ lẹ́kọ̀ọ́. Èèyàn bí Osupa. Ìjì náà ní ìlú gbàgbà. Èèyàn sórí kọ́ńdà jọba olówó. 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 Mo jẹ́ jọ, èèyàn MS director. Jump and jump, èèyàn MS director. Jump and jump. Mo jẹ́ jump and jump, èèyàn MS director. Jump and jump, èèyàn MS director. Jump and jump. Ìyọdún ìlànà ìbíyọdún. Àbíyọdún ìlànà ìbíyọdún. Ìyọdún ìlànà ìbíyọdún. Ìyọdún ìlànà ìbíyọdún. Láti bí lọ sí Ìbàdàn, lọ́dọ̀ Sókótó. Ṣàrí mi ní lẹ́kọ̀ọ́. Yorùbá Áfíríkà kò tí ì gbé ìlú ọba. Kò sanwó fún jùlọ sí ìdáná fún jù. Láti bí lọ sí Ìbàdàn, lọ́dọ̀ Sókótó. Yorùbá Áfíríkà kò tí ì gbé ìlú ọba. Wọ́n sọ pé fún jìbì sí ìdáná fún jù. Ta ṣe lọ́yọ̀, tòótọ́ ta bọ̀. Àṣekábà pé kí ṣe lè dèrè kiri lọ́la. Àṣekábà pé kí ṣe lè dèrè kiri lọ́la. Amórin mi iṣẹ́ ni àgàgà orin tó lé. Tọ́lá ti fẹ́ kọrin, a máa ń lórí ni. Ọpọlọ afẹ́gbẹ́, àṣekábà pé kí ṣe lè dèrè kiri lọ́la. Kò tá a bá lọ sọ́yọ̀, kò tó ta ṣe lọ́yọ̀, kò tá a ṣe lọ́yọ̀, kò tó ta bá bọ̀. Àṣekábà pé kí ṣe lè dèrè kiri lọ́la. Gbogbo ẹ̀yin tó ti wá sáyé ní ìpínlẹ̀ orin. Ẹgbẹ́ márùn-ún ti wá bàbá mi náà. Bùkọ́lá ọmọdé máa gbẹ́ o. Àbẹ̀jẹ́ àdémi, èèyàn mi ò jùbá. Ayọ̀ lukumanu raji. Oṣù bá ní wọ́n fẹ́ràn mi lónìí. Pápá bàá mi lọ́tù, èèyàn mi ò jùbá. Èdè lọ́pọ̀ òwúrọ̀ sẹ́wọ̀n òwúrọ̀lá. Àbọ̀ wa bá ń tán pé kì í ṣe wàlọ́lá. Kò tó ṣe gbèsè ìdá ìbá rò pé yín. Èdè lọ́pọ̀ òwúrọ̀ sẹ́wọ̀n òwúrọ̀lá. Àbọ̀ wa bá ń tán pé kì í ṣe bẹ̀lọ́lá. Kò tó ṣe gbèsè ìdá ìbá rò pé yín. Oníṣẹ́ tó lẹ́rú ṣòlẹ̀ tó sọ pé mi kọ́ mi kì í ṣoníṣẹ́. Sọláyé yìí tí mo wà mí ò wá ṣiṣẹ́ o. Tó bá pàṣẹ kẹ̀kẹ́ ilé pàṣẹ
ṣe jẹ́ torí tó bá dìgbà tó níṣẹ́ máa jèrè iṣẹ́ lẹ́yìn lára tó mọ̀ bóun tó ti jèrè mẹ́lẹ́. Obìnrin wọ́n dára, àwọn ò sì máa rí ìbàdàn. Ìgbà lókìkí ìlógún mọ́lá. Ìlógún mọ́lá. Àwọn obìnrin olówó ń bẹ lórí òde. Àwọn obìnrin àṣàṣà ń bẹ ìbàdàn. Àwọn ọkùnrin ọlọ́lá ń bẹ lórí òde. Àwọn ọkùnrin àṣàṣà ń bẹ ìbàdàn wa. Àwa la ní, àwa la ní. Àwa la ní, àwa la ní. Àwa la ní Ìbàdàn. Bàbá oníṣẹ́ ṣiṣẹ́ tó lọ́tọ̀ rẹ̀. Wọ́n sọ pé mi kọ́ mi kì í ṣoníṣẹ́. Fọláyé yìí tí mo wà ní òwò ṣiṣẹ́. Tó bá pàṣẹ kẹ́ ilé pàṣẹ kẹ́. Torí tó bá dìgbà tó níṣẹ́ ìbàjẹ́rẹ́ iṣẹ́. Ìgbà yẹn lọ́dá tó mọ owó nǹkan ti kiri mẹ́lẹ̀. Kọ́mọdé bẹ́ẹ̀ sáré sẹ́, láì kì í ṣọ́ká o, láì kì í ṣọ́ká níbi ọ̀pá àpá ìlú wọ́sí. Lóúnjẹ ọ̀ká tó máa yẹ bọ̀wọ̀ àbọ̀ká. Kárí iṣẹ́ ilẹ̀ ká máa ṣe ìlọ̀lẹ́ dàrú. Ọ̀rẹ́ tí ká dára tọ́lọ́ bá kọ́ lè tètè ṣe. Olọ́mọ kan dára bí ẹni ṣe mẹ́kọ̀ọ́ jìnnà. Ó ṣoṣo nílọ́ba nígbà tó. Lọ́jọ́ ìkọrin tó bá yọ kó pánú, kó pánú kó gbọ́ngbọ́n, torí báyé gbẹ̀gbẹ̀ o. Tó bá yọ kó pánú, kó pánú kó gbọ́ngbọ́n, sórí báyé gbẹ̀gbẹ̀. Torí àwọn tẹ́lẹ̀ ṣàwáwò, ṣàwáwò kí wàá tọ̀ tẹ̀síwájú, o ti wá tẹ̀síwájú, o ti dùn wọ́n ta wọ́n ta, tó bá dùn máa wọ̀ kọ́ tó, kò lè dùn máa wọ̀ kọ́ tó, torí ìlàyé ìṣèlú. Tó bá yọ kó pánú, kó pánú kó gbọ́ngbọ́n, sórí báyé gbẹ̀gbẹ̀. Àwọn tó jù lọ tí wọ́n kúrò wáyà fún àwọn bá rẹ̀ níwájú. Sọ̀rí ìgbọ́ Áfíríkà countries tẹ́lẹ̀ ìlú ọba ìṣòro ìdìbò ṣùgbọ́n fẹ́ tó. Láti bí lọ sí Ìbàdàn lọ́dọ̀ Sókótó gbogbo Áfíríkà countries tẹ́lẹ̀ ìlú ọba wọ́n sọ pé Fuji music ṣe dandan bí dùn.
Ìdílé jẹ́ máa lògbó, ọmọkùnrin bá ló máa pàrọ̀. Ọ̀rọ̀ alágẹ̀rù olówó máa ń jọ̀rọ̀ olówó wá tún fẹ́ ní. Olóṣì máa ń sọ̀rọ̀ olóṣì kò sí àsán. Òjìrá bí bá bí máa ń sọ̀rọ̀ bọ̀rọ̀ kìíní lásán. Kòsìkòsì máa ń ṣe ìlú orí ẹ̀rọ lóyè bí bá bí máa ń sọ̀rọ̀ bọ̀rọ̀ kìíní lásán. Kòsìkòsì máa ń ṣe ìlú orí ẹ̀rọ. Bàbá yìí máa yẹ máa ń jẹ́yẹ, bẹ́ẹ̀ máa ń jẹ́ òtítì lẹ́yìn sí máa. Báyé máa ń jẹ́yẹ, èèyàn máa ń jẹ́ òtítì lẹ́yìn sí máa. Shall we
dàgbà kókó bẹ̀rẹ̀ bá sàtò bọ́dẹ̀ tí. Bèbí ni king of music tó ń sọ, sálẹ̀ fìwé, ẹ̀gbọ́dọ̀ ṣọ́dá fìwé, ló ṣe sálẹ̀ fìwé. Àbẹ̀bí ni king of music tó ń sọ, sálẹ̀ fìwé, ẹ̀gbọ́dọ̀ ṣọ́dá fìwé, ló ṣe sálẹ̀ fìwé. Ọmọ mi ṣùgbọ́n Jésì, if you don't know, ọmọ ni ló ṣùgbọ́n, ẹ̀mí lójú tó pa wọ́n, ọmọ ni ló ṣùgbọ́n. Ọmọ mi ṣùgbọ́n Jésì, if you don't know, ọmọ ni ló ṣùgbọ́n, ẹ̀mí lójú tó pa wọ́n, ọmọ ni ló ṣùgbọ́n. Sí máyé mi, ó ṣe kejì, ó jẹ́lẹ̀, ó ṣe kúta, ó jẹ́, ṣọ́rí dé pọ̀pọ̀, ó pa. Yé pọ̀pọ̀, ọ̀pọ̀ tó ní ìlú, ó yé pọ̀pọ̀. Yé pọ̀pọ̀, ó la ẹ̀, ó dà bọ̀. Báyìí sábà wọ́n lẹ́nu tó ní ìwò. Ẹjọ́ ní wàá nù ìlú àánú òkúla, ìlú ìkúla ọ̀tọ̀ mi. Ìjà àdàbí bá sùn wà wọ́n dà. Oṣù pásá yìí lọ́gbọ́n fún wa ní. Ẹ̀jẹ̀ á di kọ́ nínú àná òkú la. Nínú àná òkú la. Èkúté bá yà á rò bá a ní. Ẹ̀jẹ̀ tó bọ̀ jẹ́ bàbá òṣè mọ́. Bàbá mi sọ̀rọ̀ jẹ́ bọ̀. Ẹni múlẹ̀ tó lálẹ́. Olúwa òtòróró omi ayé lálẹ́ lẹ́fẹ̀ẹ́. Olùbọ́jú olùfẹsẹ̀. Ìgbà tó kò títí tó bára ní ìṣọ́. Òtòróró omi ayé lálẹ́ lẹ́fẹ̀ẹ́. Olùbọ́jú olùfẹsẹ̀. Ìgbà tó kò títí tó bára ní ìṣọ́. Àdàrú dáadáa máa sọ pé ọmọ tó lè nìyọ. Òsàlẹ̀ olúwa ó pọ̀. Bàbá rẹ̀ kò tọ́lọ́ máa sọ pé ó sì tún kò kọ́. Ojú sẹ́yìn ẹ̀yọ́. Sábà bá sọ pé ó wà tán pé nìyàn. Sábà bá sọ pé ó sì tún kò ń kọ̀ o. Ó lọ tọ́ ojú sí ẹ̀yìn ẹ̀yọ́. Bàbá làwọn gbẹ̀bẹ̀ náà bá sọ pé ó wà tán pé nìyàn. Saheed ìbílẹ̀. Ó pa bàbá làwọn dùn tọ́lọ́ bá sọ pé ó sì tún kò ń kọ̀. Ó lọ tọ́ ojú sẹ́yìn ẹ̀yọ́. Sábà bá sọ pé ó wà tán pé nìyàn. Aṣíwájú wọ́n sáré bàbá pápá sẹ́yìn wọ́n sáré mọ́lẹ̀ lọ síwájú ilé ayé gbogbo wa la sáré àṣìlá. Aṣíwájú wọ́n sáré bàbá pápá sẹ́yìn wọ́n sáré mọ́lẹ̀ lọ síwájú ilé ayé gbogbo wa la sáré àṣìlá. Lọ́jọ́ bàbá jí balọ̀ bí ọba àbọ̀ mi. Ọmọ oríṣẹ́ bọ́lá mi ẹ̀sìn ìsìn bàbá mi. Àwa síwájú ni ò ti rúgbó. Àwa síwájú ni ò ti rúgbó. Sọ́rí ẹ̀rọ àkùdọ̀ èdè àbẹ̀dọ̀ títì. Àwa síwájú ni ò ti rúgbó. Àwa síwájú ni ò ti rúgbó. Ọ̀rẹ́ ṣe fọlá o, lọ́dọ̀ pátá ó fi ní tó Nàìjíríà yìí. Tí Nàìjíríà yóò fi ilẹ̀ lọ. Gbogbo ló ń jẹ́ òun ẹ̀fún padà àwọn jàgàbá àbẹ̀rẹ̀ wọ́n là síwájú. Ṣẹ̀rọ kọ́sà ó fi sóòlù tí Nàìjíríà yóò fi lẹ́rọ̀. Bàbá náà jẹ́ òun ẹ̀fún bàbá ọ̀hún. Jàgàbá náà méjì bọ́lá síwájú. Bọ́lá síwájú ṣèyọ̀dá. Ṣèyọ̀dá já, ṣèyọ̀dá dá, ó ṣèyọ̀dá dá. Bàbá wà.
ó sì yí délé ọmọ oníṣẹ́ fọláwé bàbá mi ò ṣùpá. Bàbá mi dùn bàbá mi ní lẹ́hìn. Ọmọdé pàpẹ́ mi kò wọ́lá. Ọmọdé pàpẹ́ mi lónìí bá má pè wá. Dáadáa pé mọ́, ayò ní ti àtọ̀ sísáyé ọjọ́ òun. Èyí ò pàdé pẹ́ńkì. Èyí ò pápá mi lọ. Èyí ò ẹ̀kí lọ́wọ́.
ìwọ wá jẹ wọn mọ dáàbò kò jẹ wọn mọ ẹrú òtúkùtùkù. Oyin bàbá àṣà kẹrin bàbá àṣà bàbá lọ́la dé mi àṣà kẹrin bàbá lọ́la dé mi àṣà kẹrin bàbá lọ́la mi lọ́wọ́ ṣàkóso bàbá lọ́la mi lọ́wọ́ ṣàkóso orí ẹ̀wọ̀n orí ẹ̀fọ́ bẹ́ẹ̀ ni orí ẹ̀wọ̀n sórí ẹ̀fọ́ bẹ́ẹ̀. Bàbá forúkọ ọmọ yẹn kìlọ̀ orí ìyàbá orí tiẹ̀ tó ọmọ bẹ́ẹ̀ ni mo wú. Lọ́lá alẹ́ mi lò ọ̀là mọ́ èrí láti pápá pẹ̀lú lọ́lá ọ̀là láti mọ̀mí yọ tún la. Bàbá jẹ́ kábọ̀ ni o, ọ̀là jẹ́ ẹjọ́ ṣe tí ó padà bá dùn lọ́lá ẹjọ́ ṣe tó lè bẹ̀rẹ̀ tún la. Ṣé orí aládàáni kan jẹ́ ìwọ ni wọ́n dájẹ́ wọn bọ́ báwo rí. Ó lè bàbá ti rán sí ní òní kíṣẹ́ mi ọmọdé ọ̀dọ́ sọ́kẹ̀. Ó ti kí ẹ máa bára kú ẹ. Sórí àgbèrè. Lórí ìlànà ọlọ́run má jẹ ìyàdá nìkan gbélé o. Ọlọ́run má jẹ ìyàdá nìkan gbélé o. Àdá nìkan jẹ, àdá nìkan mú. Aládìpá mọ́nà ìpanà bí ẹranko. Ọlọ́run má jẹ ìyàdá nìkan jẹ. Ọlọ́run má jẹ ìyàdá nìkan gbélé o. Ọlọ́run má jẹ ìyàdá nìkan gbélé o. Àdá nìkan jẹ, àdá nìkan mú. Àdá nìkan gbélé o. Bí ẹranko, ọlọ́run má jẹ ìyàdá nìkan gbélé o. Tọ́yà kò sáà ti lè Florida, kò sáà ti lè Florida, kò sáà ti lè Florida. Alájí Siri ó pọ̀. Tani? J-pop. Òórùn yẹn kọ̀. Òórùn yẹn kọ̀. Òórùn yẹn kàn J-pop. Ìmọ̀ ń ṣeré. Ọ̀rọ̀ tí mo sọ tí mi rẹ́rìn J-pop. Irọ́ o. Dátì ẹ mọ̀ J-pop. Mo ti yà wèrè ó dẹ̀ borí ẹ̀ tí yí. Escort tí wọ́n lò ní escort tó lò ní white party. O ti ní sàjẹ́m. Fílẹ̀ Alájí Siri. Siri ọjọ́. Alájí Siri. Àmùdá lọ jókòó ṣe tó fẹ́ donate. Alájí Siri. Ó fẹ́ donate ní lọ jókòó síbi táwọn tó donate wà. Ọ tètè pàmò kúpà káwọn náà tó sùn wò. Kúpà gbogbo kú tọ́nu. Kọ́mọ kú tọ́nu wá kọ́mọ náà ṣe kó tó sùn. Sápà my sight you. Sápì. Ó yá ṣe kọ́wọ́ gbogbo, yá ṣe kọ́wọ́ gbogbo, yá ṣe kọ́wọ́ gbogbo. Alájí Siri. Àwọn ọmọ náà ń pàṣẹ òkú bàbá bọ̀ bí o. Arẹ́gbẹ́ solution mo rí ẹgbẹ́ lákọ. Alájí Siri. Sápà my sight you jẹ́ kí n jẹ abọ́ nǹkan kan láyé ọ̀sẹ̀ lẹ́kù o. Àkọ́dé àdé ìjọba jẹ́ kí n jẹ. Ọlọ́run sẹ́. Ìbílẹ̀ sẹ́ aláwọ̀ aláì. Alájí Siri. Wèrè gan mọ̀. Ọlọ́run. Níbí Bàrísà. Àti Alájí Kudus. Alájí Àmúdá kò ì máa donate. Àmúdá ó fẹ́ donate owó. Wọ́n bí òun lè lọ. Ọmọ tó donate ní wọ́n fẹ́ fún. Ó fẹ́ fọwọ́ ta fún búkì lọ. Tó ṣàmúdá ni pé ó mọ bó ṣe jẹ́ ńjọ́ tí ó ṣe kìíní tiẹ̀. Ó mọ tí mo ṣe mọ tí mi lè ṣe. Escort ló gbé lọ lé kò yẹ sí. Ẹ lọ́jọ́ kó. Wàhún ló gbé délé wàhún. Ẹ jẹ́ kí wàhún bá àná délé. Lórí àjọ. Lọ́jọ́ kó. Àbíná máa bọ̀ ní ọ̀dọ̀. Zuri ti ṣe. Zuri ti ṣe. Aṣẹ́wọ́dà ẹ bá lọ sọ́dọ̀ Zuri. Àbíná. Àbíná máa bọ̀ ní ọ̀dọ̀ ọlọ́ba nọ́mà. Zuri ọ̀gá wa nìyẹn owó MC. Máa bọ̀ ní ọ̀dọ̀ ọlọ́ba nọ́mà. Ọlọ́ba nọ́mà. Pacific aláàbò olóore
aláàánú olóore ilẹ̀ ọlọ́ba nọ́mbà ọlọ́ba nọ́mbà ẹjọ ẹkú èrò náà fún Bukky. Zuri bàbá Aminatu Papapa ọlọ́ba nọ́mbà ẹja ọ̀rọ̀ kan ẹja ṣe ní káwọn kóró ọlọ́ba nọ́mbà ẹja ọ̀rọ̀ kan Zuri ògo ọlọ́ba nọ́mbà. bàmí ìbílẹ̀ mò ń bọ̀ nǹkan kò ní ṣẹ̀mí ẹ̀ wọ́n ló máa ṣe bàbá àwọn ọmọ ẹ̀ ó ti ń bọ̀. ọlọ́ba nọ́mbà má wà fi tiẹ̀ di stọ́ọ̀pù ti wà kí ló ṣẹlẹ̀ wá àjọ pọ̀ ṣe é àdẹni tó lọ máa ń kú àtẹni tó gbé kànáà méjèèjì àwọn alátẹ̀wò ẹ̀ jáde kí là ń wọ̀kì. Amen. ọlọ́ba nọ́mbà ọlọ́sẹ̀ ìwúrí mọ́mọ́ tó tún mọ́ owó àjẹ fílẹ̀ jẹ́ pọ̀pọ̀ my person ara lé mi ọlọ́sẹ̀. ìgbà tó fẹ́ kú ní ìsìnra kí ni kébì ọmọdé ṣe gan ìgbà tó fẹ́ kú ní ìsìnra mi ò tí ì mú sàn gbogbo yín dẹ̀ mú sàn mi tẹ̀ sọ̀rọ̀ kí ló yẹ bá bẹ́ẹ̀ pàrọ̀ yín sí. ìwọ láìkan sàn rẹ di. ìjọba jẹ́ kí n jẹ Àkànní Àdé ìjọba jẹ́ kí n jẹ Àkànní Àdé. ọlọ́ba nọ́mà kí ló ṣe MC ṣé ìwọlé MC bí wà ilé ni. bẹ́ẹ̀ni ọmọ mi èwo ni wọn. ẹ jẹ́ ṣe sùúrù òkúlẹ̀ sí ni ẹ má jẹ́ kí mosquito pọ̀ jù fọlọ́wọ́ ẹ ṣe sùúrù o. mi ò ní gbọ́ kú ẹ ẹ̀kàn kan ló máa ń jùlẹ̀. Àkànní Àdé ló. ṣé àgbáwo mọ̀ bílẹ̀ ni ẹ ti gbàgbé tó bá ní nànú kànọ̀rọ̀ ayé tabakala díẹ̀ ká tún máa ṣàánú sí i. ó yá sáìlọ Àkànní. àmùdá Àkànní ìjọba lọ kí n jẹ lọ́ba straight. tó bá rí pẹ̀fúmù òṣì kan tó lò wá bíbá má bàmí dán lọ́ba ọkọ sọ́mọ ẹ̀ o. Aliaji Kupa. ó ranjú mọ́ mi náà ó yá alọ́ba nọ́mà ó yá ẹjọ́ akọ́ni ẹjọ́ Bukky bẹ́ẹ̀ iṣẹ́ ti bẹ́ẹ̀ ni. Bukky o ti dáná ńlá kan àtúwá ń dúró ibùdó tó máa fi sọpọ́ọ̀tì fún ẹ wọ́n sábà gẹ̀rì lájẹrò ọ̀gá onírin gbogbo àjà gbogbo òkèlè gbogbo ráńláńdì gbogbo ẹni tó bá ń taari wọ́n rà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní bẹ́ẹ̀ ló rà lọ́wọ́ ti. ọ̀gá wa àfẹ́ kó pọ̀ ní àfẹ́sọ́dẹ gbẹ́dà kó wọn jọ ni ẹjẹ́ àṣẹ lọ́tọ̀ọ̀tọ̀. Baraka tí aláyé bá ṣe ibi ọ̀nà táláyé bá júwe fún ẹ jọ́ntòrí tọ́lọ́ máa tọ́ bọ́ ṣe sọ́yìn. mo tọ́ adé àfẹ́ làlá àfẹ́ kó pọ̀. lájèrò àmọ̀ra wa wo. lájèrò afẹ́yanjú a ti ń bọ̀ lórí lájèrò àgbáwò ní tàbá júwe àwọn èèyàn fún yín ẹ lọ bẹ̀ yàtọ̀ sí kó máa ṣàǹfààní fún yín bí ẹ tún ní ìtẹ́ máa ṣe fún wọn máa bá wọn polówó ọjà wọn wá tún ẹ máa jàǹfààní lọ oúnjẹ tó máa kọ̀nà inú lágbo tó máa pè ìjọ kejì tí ò ní gbé fóònù òye ń sìn ibi tá a bá júwe fún yẹn lọ bẹ̀ ibi tá a ti ń jẹ tá a ti mú nìyẹn nìkan mi ta jẹ wọn látọrọ jẹ fàtọrọ jẹ àmọ́ mi fún ọjẹ lónìí. lájèrò ọ̀gá wa Bukky ẹjẹ ìyanjú ẹbí ọmọ àpapọ̀ ọ̀gá wa máìkì rè èlò lẹ́lẹ́ ṣe fún wa. Bukky ṣùgbọ́n bí bọ́yẹ ń sọ wọn náà jẹ́ kétí sí kẹta àrùn mẹ́ta ń dọ̀bẹ̀ nu ìbejì ní kejì ẹ̀ ń bọ̀ sàngálò bọ́mọdé bí ìsìn. ọ̀gá wa bílẹ̀ Bukky ti jubilate àwọn aṣẹ́wó àmì mo mọ ẹgbẹ́ tẹ bá gba àìsí méjì fún wa ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ẹ ti ẹ ṣàmọ̀ ẹja ẹ pojú ọ̀run láró ẹja jẹ́rọ lẹ́fẹ̀ẹ́ di yẹ Ọlọ́run tẹ bá ń gbọ́ pèyí ìwé tẹ́mẹ́go sanwó fólówó ẹ ṣàtìmọ̀ ìbílẹ̀ níṣẹ́ látàgègè àtijọ́ wà látàyè gbọ́n túbọ̀ sọ́ọ̀kì sànàfẹ́ sódìdé snap story adélábù tọmọláńkẹ́rì ìtàn báàmì ìbílẹ̀ wa kéré ni wèrè gan mọ̀ wèrè ló máa pa dọ́kítù ẹ̀ tí ó bá ṣọ́ra fúnra ẹ̀ ló máa bù jẹ ìbílẹ̀ àgbáwo báàmì ẹ̀yìn aṣẹ́wó dà aṣẹ́wó káyàn bí ni wọ́n ní ẹ̀wù súnmọ́ bíi ṣé nọ́mbà lẹ́wọ́ gbàgbé wá tajà dá ìbílẹ̀ mọ̀ ọlọ́jọ́ olórí ẹbí yìí mọ̀ ọ̀gá wa
Àkáǹtì Búkì wọn ní gbogbo pèyí ẹ̀wọ̀n òní bank tó wọ MC lẹ́lẹ̀ àwọn òní bank. Ó yá àmà move ọ̀gá wa. Ẹ jẹ́ àṣe kọ́mọ́ kó gbogbo sáyé. Búkì Rájí Adékọ̀gbẹ́ Aminatu Papapa tó jẹ́ producer iṣẹ́ yìí ó rí lè gbìyànjú bá a sì jọ jẹ́ family tó bá a sì lọ jẹ́ anything tó n tá a bá fẹ́ kó lọ báyìí náà ló ṣe ń lọ bí iṣẹ́ ṣe gbọ́dọ̀ rí pé àìkíní a gbọ́dọ̀ ṣe tó wà òkè tó dé comply pẹ̀lú everything to result yẹ n la fẹ́ wò lé ní result yẹ wọ́n ní tí ẹni the beauty in an object is in the eyes of the beholder. The beauty in an object is in the eyes of the beholder. Ẹni tó mú nǹkan tó bá wo nǹkan lọ́wọ́ àwọn tẹ́ bá wò báyìí tó ń wẹ̀ tó mú lọ́wọ́ ni ó mọ̀ ìpè kìíní yìí dá. So àwa ti ṣe àti gbìyànjú nǹkan tó yẹ kí a ṣe. But now a fẹ́ fi hàn yín kẹ́yìn náà rí opinion yín kẹ́fì lè wò pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe. So nǹkan tó tún ju nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn lọ. So ẹ farabalẹ̀ kẹ́ bá wa jókòó kí ẹ wo sinimá náà ẹ má wo nítorí pé ẹ nífẹ̀ẹ́ wa nìkan tẹ bá wo tẹ bá rí kọ̀lọ̀fín kankan àyè sí wà kò tí já síta kò jáde síta ẹ sọ fún wa pé àǹkan báyìí kú dẹ̀ káàkiri because àwọn Yorùbá máa ní a máa ń gbọ́ ọgbọ́n ọlọ́gbọ́n. Ọgbọ́n ni. Thank you very much.